Àjààbálẹ̀ àṣàyàn ìròyìn látinú ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa. Nínú ìwé ìròyìn leadership eléyìí tó jáde láàárọ̀ òní, òun náà ni wọ́n ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé lẹ́yìn eléyìí tí ìkéde tó wáyé láti pàṣẹ akọ̀wé fún agbègbè eléyìí tí wọ́n pè ní Alẹ́sà ní ìlú Port Harcourt èyún Timothy Ngbèrè, òun náà ni àjọ NNPCL lórílẹ̀‐èdè Nàìjíríà ló bá tako ọ̀rọ̀ eléyìí tí ọ̀gbẹ́ni ọ̀hún tó ṣèkéde rẹ̀ tí wọ́n sì ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí irọ́ funfun báláú. Wàyí olóòrọ̀ tòní, òun náà ni mo ti rí ẹgbẹ́ àgbáríjọpọ̀ àwọn agbègbè ní tìbútòrò orílẹ̀‐èdè Nàìjíríà níbi tí wọ́n ti ń wa epo rọ̀bì èyún NOPCN níbi tí wọ́n ti sọ òkú ọ̀rọ̀ sí àjọ elépo rọ̀bì nílẹ̀ yìí èyún NNPC Limited síwájú sí ẹgbẹ́ ọ̀hún. Òun ló lo àǹfààní àsìkò náà láti ké sí ààrẹ Bọ́lá Tinubu wípé kó fi ọwọ́ òsì júwèé lé fún aláṣẹ àti olùdarí àjọ NNPCL èyún Mallam Mele Kyari látàrí bó ṣe ṣe ààrẹ Bọ́lá Tinubu tó fi mọ́ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́kàn níbi tí nǹkan dé dúró ní ẹ̀bù ìfọpo ìlú Port Harcourt. Nínú àtẹ̀jáde kan eléyìí tí ààrẹ fẹ́ gbé ọ̀hún, onímọ̀ ẹ̀rọ ìgéniwárí Edward tó fi mọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Comrade Ọmọ́tọ̀ṣọ́ bẹ̀ tí wọ́n jọ buwọ́lù lánàá ọjọ́ àìkú Sunday, òun náà ni ẹgbẹ́ ọ̀hún ló ti gbè lẹ́yìn ọ̀rọ̀ eléyìí tí Timothy Ngbèrè tó sọ tó sì ṣèkéde wípé irọ́ funfun báláú arómọjẹ lásánlásán òun náà ni àríyá eléyìí tí àjọ NNPCL tó ṣe lọ́jọ́ ìṣẹ́gun Tuesday tó sì jẹ́ wípé níṣe ló ń fi ẹ̀kọ́ tọ̀nà fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ̀bù ìfọpo ìlú Port Harcourt òun ló ti bẹ̀rẹ̀ sí ní fọ epo bẹntiró kẹ̀tíkẹ̀tí fún ìlò àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹgbẹ́ni ọ̀hún ló ṣe lálàyé ò bẹ́ẹ̀ bá gbàgbé wípé epo eléyìí tó ti wà nínú àká látọdún 2016 lẹ́bù ìfọpo ọ̀hún òun náà ni wọ́n kó fún àwọn awakọ̀ epo lórílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé síwájú sí i, wọ́n ní kẹ́ẹ̀bù ìfọpo ìlú Port Harcourt ọ̀hún kó tó kó gbá wọlé lọ́dún 2016 òun náà ló ti kó àwọn èròjà epo rọ̀bì bíi epo bẹntiró, kerosene tó fi mọ́ dísù pamọ́ tó sì jẹ́ wípé ní kété tó ṣí padà òun náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kó àwọn ọjà ọ̀hún sínú àwọn ọkọ̀ aképo eléyìí tí wọ́n dúró lẹ̀ ní sẹpẹ́ tẹ́lẹ̀ yìí sì ṣe ààrẹ Bọ́lá Tinubu tó fi mọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́kàn tí wọ́n sì ní lọ́kàn pẹ̀lú ìgbàgbọ́ wípé ẹ̀bù ìfọpo ìlú Port Harcourt òun náà ló ti gbéra sọ. Gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú, wọ́n ní kì í ṣe olóyè Ngbèrè nìkan òun náà ló mọ̀ nípa arómọjẹ àti bí àjọ NNPCL bó ṣe fẹ̀kọ́ tọ̀nà fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí bó ṣe jẹ́ wípé gbogbo àwọn olùgbé lágbègbè Alẹ́sà tó fi mẹ́ẹ̀lẹ́mẹ̀ ní ìlú Port Harcourt ní ìpínlẹ̀ Rivers òun náà ni wọ́n mọ̀ sọ̀rọ̀ yìí o tí wọ́n sì ń bu ẹnu àtẹ́lu bó ṣe jẹ́ wípé àjọ NNPCL lórílẹ̀-èdè Nàìjíríà òun náà ni ò tí ì ronú pìwàdà o lórí bó ṣe ń jà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nítàn mọ́. Síwájú sí òun náà ni wọ́n ké sààrẹ Bọ́lá Tinubu, wọ́n ní kó má dúró kó má wàrà ro kó fọwọ́ òsì júwèé lé fún Mallam Mele Kyari látàrí bó ṣe jẹ́ wípé rọ́bàǹtàbàǹtà òun náà ló ń pa fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látọjọ́ tó ti pẹ́. Ẹgbẹ́ ọ̀hún tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ wípé kí Mele Kyari kó tó lọ sílé rẹ̀ òun náà ló ṣe pàtàkì tó sì ṣe kókó fún un láti ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí bí owó eléyìí tó jẹ́ tírílíọ̀nù 17 náírà eléyìí tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó kó sí ẹ̀bù ìfọpo ìlú Port Harcourt tó ti fi mọ́ Warri àti Kaduna bí àjọ NNPCL bó ṣe náà owó ọ̀hún. Ẹgbẹ́ ọ̀hún náà ló tẹ̀síwájú láti ṣíṣọ lójú ọ̀rọ̀ wípé kò ní sunwọ̀n fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n dàgún lásì gbogbo irọ́ eléyìí tí àjọ NNPCL tí ó ti ń pa fáwọn ọmọ ilẹ̀ yìí o látàrí bó ṣe jẹ́ wípé gbogbo àwọn agbègbè mẹ́wẹ̀ẹ̀wá eléyìí tí ń bẹ ní ìlú Port Harcourt ọ̀hún òun náà ni wọ́n mọ̀ sí rọ́bàǹtàbàǹtà tí àjọ NNPCL tó ń pa fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Fún díẹ̀ yìí òní ẹgbẹ́ ọ̀hún ló tún ṣe wá fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé epo eléyìí tó ti wà ńlẹ̀ láti bí ọdún mélòó kan sẹ́yìn òun náà ni ẹ̀bù ìfọpo ìlú Port Harcourt ló ń tà fún àwọn alágbàtà epo lórílẹ̀-èdè Nàìjíríà káwọn ọmọ orílẹ̀-èdè yìí kí wọ́n lè nígbàgbọ́ wípé ẹ̀bù ìfọpo ìlú Port Harcourt ọ̀hún òun náà ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹu. Wàyí onínú ìròyìn mi eléyìí tó tún ní ṣe pẹ̀lú ẹ̀bù ìfọpo ìlú Port Harcourt òun náà ni mo ti rí níbi tí èdè àìyedè tó ti bẹ́ sílẹ̀ láàrin ẹ̀bù ìfọpo ọ̀hún èyún PHRC tó fi mọ́ àwọn awakọ̀ epo lórílẹ̀-èdè Nàìjíríà PTD látàrí bí ìdíwọ́ bó ṣe dé bá bí ẹ̀bù ìfọpo ọ̀hún bí yóò ṣe máa kó epo bẹntiró sínú àwọn ọkọ̀ aképo eléyìí tí wọ́n ti tò ní ẹ̀bù ìfọpo ìlú Port Harcourt. Bí ìròyìn ṣe fìdí rẹ̀ múlẹ̀ lóòrọ̀ tòní, ẹ̀bù ìfọpo ìlú Port Harcourt ọ̀hún òun náà ló ń nàka àléébù sí àwọn dẹ́rẹ́bà wípé àwọn gangan náà ni wọ́n ṣokùnfà ìfàlẹ̀ ọ̀hún. Àmọ́ nígbà tí ẹgbẹ́ àgbáríjọpọ̀ àwọn òṣìṣẹ́ lẹ́ka epo bẹntiró àti afẹ́fẹ́ gáàsì lórílẹ̀-èdè Nàìjíríà NUPENG tí yóò máa dá sọ́rọ̀ ọ̀hún, ó ní kò sí òótọ́ olókan nínú ọ̀rọ̀ eléyìí tí ẹ̀bù ìfọpo ìlú Port Harcourt tó sọ jáde. Ọ̀rọ̀ yìí náà ló wáyé bí ẹgbẹ́ àgbáríjọpọ̀ àwọn alágbàtà lẹ́ka àwọn àmúṣagbára lórílẹ̀-èdè Nàìjíríà MENMAN tó fi mọ́ àwọn èèyàn tí wọ́n ní ibùdó ìwà epo gílẹ̀ sí lórílẹ̀-èdè Nàìjíríà Petran tó fi mọ́ ẹgbẹ́ IPMAN níbi tí wọ́n ti pẹ̀kẹ́ lọ́rọ̀ wípé níbi tọ́rọ̀ dé dúró báyìí àwọn ti ṣetán láti forí oko sọ̀rọ̀
ọdún káwọn sì máa kó epo ní kẹ̀tíkẹ̀tí lẹ́bù ìfọpo eléyìí tó bá ti ṣetán lórílẹ̀‐èdè Nàìjíríà. Wàyí o, gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ọ̀rọ̀ múlẹ̀ nínú ìwé ìròyìn Vanguard lóòrọ̀ òní nígbà tí àwọn akọ̀ròyìn ìwé ìròyìn ọ̀hún tí wọ́n ṣe àbẹ̀wò sẹ́bù ìfọpo ìlú Port Harcourt ní dédé aago 3 ọ̀sán àná ọjọ́ àìkú Sunday, òun náà ni wọ́n fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé lóòótọ́ àti lódodo wọ́n ti ń fọ epo bẹntiró lẹ́bù ìfọpo ọ̀hún. Bákan náà dáhùn tí wípé àwọn èèkàn lẹ́ka epo bẹntiró lórílẹ̀‐èdè Nàìjíríà òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbóṣùbà káre fájọ NNPCL látàrí bí ìkéde bó ṣe wáyé lọ́jọ́ ìṣẹ́gun tí ìsìn ọ̀sẹ̀ tó kọjá wípé ẹbù ìfọpo ìlú Port Harcourt náà ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹu. Wàyí o, nígbà tí ọ̀kan lára àwọn alámòjútó fún ẹbù ìfọpo ìlú Port Harcourt wọ́ọ̀lù Joel tí yóò máa ṣiṣọ́ lójú ọ̀rọ̀ ó ṣe lálàyé wípé epo bẹntiró náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tà kẹ̀tíkẹ̀tí tó sì jẹ́ wípé 100 ọkọ̀ aképo òun náà ni wọ́n ń já epo bẹntiró sí láàrin wákàtí kan lójoojúmọ́ ní ẹbù ìfọpo ọ̀hún. Wàyí o, nígbà tí ẹgbẹ́ àgbáríjọpọ̀ àwọn awakọ̀ epo lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n máa tako ọ̀rọ̀ ọ̀hún láti pàṣẹ akọ̀wé pátápátá rẹ̀ fún ẹgbẹ́ NUPENG ọ̀gbẹ́ni Afọlábí Ọláwálé, wọ́n ṣẹ́ wọn ní irọ́ funfun báláwo náà ní ẹbù ìfọpo ìlú Port Harcourt ló ń pa látàrí bó ṣe jẹ́ wípé wọn ò tẹ̀síwájú nínú kíkó epo bẹntiró sínú àwọn ọkọ̀ aképo eléyìí tó ti tò ní ẹbù ìfọpo ìlú Port Harcourt ọ̀hún. Àjààbálẹ̀ àṣàyàn ìròyìn látinú ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa. Ó di tààràtàrà nù ìwé ìròyìn Daily Trust eléyìí tó hàn dé lóòrọ̀ tòní níbi tí ìròyìn ti ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló tún ti bẹ̀rẹ̀ sí ní san owó ìrànwọ́ padà fún àwọn tó jẹ́ oníbàárà àkọ́kọ́ fún iná ọba lórílẹ̀-èdè Nàìjíríà, àwọn tó wà ní bandenu o. Wọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí ìtàn fi ń ṣe ìgbéléwọ̀n fún iná ọba eléyìí ti ṣe kilowatt per hour. Wọ́n ní náírà 22 àti kọ́bọ̀ 29 22 náírà 29 kọ́bọ̀ ó níjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ọlọ́ba àwọn tó jẹ́ onísọ̀rí àkọ́kọ́ bande ẹni ń bá wọn san o lórí iná ọba ilé tí wọ́n lò lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn akọ̀ròyìn Daily Trust wọ́n ní iṣẹ́ ìwádìí eléyìí tí àwọn ṣe ó jẹ́ kó di mímọ̀ pé ìgbéléwọ̀n eléyìí tí àjọ tó ń ṣe àmójútó iná ọba lórílẹ̀-èdè Nàìjíríà NEC tó fi léde fún oṣù kọkànlá ó jẹ́ kó di mímọ̀ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí owó tí àwọn tó jẹ́ onísọ̀rí àkọ́kọ́ iná ọba band A tí wọ́n ń lò òun ló jẹ́ 209 náírà 50 kọ́bọ̀ fún kílówàtì wákàtí kan, èyí ò ní kílówàtì per hour. Wọ́n ní bẹ́ẹ̀ sì rèé iye owó tó yẹ kán máa san 231 náírà 79 kọ́bọ̀ àyín lọ́jẹ̀. Wọ́n lé léyìí tó túmọ̀ sí pé 22 náírà 29 kọ́bọ̀ ó níjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ ló tó fi ń bá wọn lẹ̀pọ̀ mú owó wọn o kí owó àwọn mọ̀ bá ga ju agbára lọ fún àwọn tó jẹ́ oníbàárà iná ọba lórílẹ̀-èdè Nàìjíríà. Nígbà tó máa ṣàlàyé ọ̀rọ̀ wọn ní iṣẹ́ rí iléeṣẹ́ eléyìí tó ń pinnu ọba nílùú Port Harcourt ń tiẹ̀ nígbà tí àwọn akọ̀ròyìn tí wọ́n kàn sọ́dọ̀ rẹ̀ wọn ló jẹ́ kó di mímọ̀ o wípé lóòótọ́ àti lódodo wọ́n ní lóòótọ́ àti lódodo onírúurú àwọn iléeṣẹ́ tó ń pinnu ọba lórílẹ̀‐èdè Nàìjíríà ló ń kálukú ló ní ọ̀nà ilé tó ń gbà láti gbowó lọ́wọ́ àwọn oníbàárà rẹ̀. Ó ní àmọ́ṣẹ́ kò mọ́ parọ́ tàn yẹn ọ̀nà tí àwọn ń gbà táwọn fi ń gbowó àti ìgbéléwọ̀n owó àwọn ó ní ọ̀nà kan náà ni o tó ráwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà kan náà làwọn jọ ń sìn. Tẹ́ ẹ̀ bá gbàgbé àjọ NEC nínú oṣù kẹrin ọdún tá a wà yìí ló ṣàlàyé ọ̀rọ̀ tó sì fi òǹtẹ̀jìn àlékún lórí owó iná ọba fún àwọn tó jẹ́ oníbàárà àkọ́kọ́ èyí ò ní àwọn ìsọ̀rí bandenu o àlékún ìdá 300% inú débò owó tán san lórí iná ọba. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ 68 náírà ó ní wọ́n san fún kílówàtì per hour iná ọba tó sì jẹ́ pé ńgbà náà lọ́hùn-ún àjọ NEC èlò máa ń yí owó kíní ọ̀hún òkè láti 68 náírà ó sọ di 225 náírà per kilowatt hour. Nígbà tí ó máa ṣàlàyé ọ̀rọ̀ ẹni tó jẹ́ igbákejì alága fún àjọ NEC Musli Hussaini ó jẹ́ kó di mímọ̀ o oníṣẹ́ rí àlékún tó gbowó orí iná ọba ọ̀wọ́n ó ní ìsọ̀rí àwọn oníbàárà iná ọba tó jẹ́ pé iná ti wọ́n lọ tán gbádùn iná ọba ilé tó dúró ṣinṣin ó láwọn lọ̀rọ̀ kan o. Ẹni tó náà jẹ́ alákòóso fún ọ̀rọ̀ iná ọba lẹ̀ yìí Adébáyọ̀ Adélabó nígbà tó náà máa ṣègbè lẹ́yìn àlékún ilé tó gun owó orí iná ọba nígbà náà lọ́wọ́n ó jẹ́ kó di mímọ̀ oníṣẹ́ á má parọ́ tọrẹ ẹni jẹ bá a bá ní kíjọba ọmọ tẹ̀síwájú láti máa sanwó ìrànwọ́ lórí iná ọba ó ní yọkàn jẹ́ kí gbèsè ọmọ tó pọ̀ jù sí lórí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà náà. Ó ní ìjẹ́jẹ́ mọ̀ ìpè lọ́dọọdún owó tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ná gẹ́gẹ́ bí owó ìrànwọ́ subsidy lórí iná ọba bíi tírílíọ̀nù 2 owó náírà mọ̀ ní. Nígbà tí ó máa ṣàlàyé ọ̀rọ̀ wọ́n ní àwọn akọ̀ròyìn Daily Trust wọ́n fìdí ọ̀rọ̀ múlẹ̀ wọ́n ní àmọ́ ìṣe ló dàbí ẹni pé láti ìgbà náà lọ́hùn-ún wọ́n jẹ́ kéde ọ̀rọ̀ òun lásán ni o ọ̀rọ̀ òun ò fìdí múlẹ̀ pẹ̀lú bí ó ṣe jẹ́ wípé 209 náírà 50 kọ́bọ̀ ó ní wọ́n san lórí iná ọba fún àwọn tó jẹ́ oníbàárà àkọ́kọ́ fún iná ọba lórílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ rèé wọ́n ní gbogbo àwọn ìgbìyànjú àti ìrànwọ́ tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ń ṣe lórí iná ọba wọ́n ní làdé ńlọ ti gbẹnu òkè sí tó sì ti lé pẹ̀lú ìdá 4,200
269%, eléyìí tó jẹ́ kó di tírílíọ̀nù 2.4 náírà láti ọ̀tàléníẹgbẹ̀ta-ó-dín-mẹ́wàá bílíọ̀nù náírà eléyìí tó ń sọ lọ́dún 2023. nígbà tó máa ṣàlàyé ọ̀rọ̀ wọn ní pẹ̀lú ìgbéléwọ̀n tuntun eléyìí tó ti ṣe ọ̀wọ́n ó jẹ́ kó di mímọ̀ o wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló tún ti bẹ̀rẹ̀ sí ní sanwó ìrànwọ́ padà lórí iná ọba fún àwọn onísọ̀rí àkọ́kọ́ àwọn bàǹdé nìyẹn o. nígbà tó máa ṣàlàyé ọ̀rọ̀ sọ wájú sí àwọn akọ̀ròyìn Daily Trust wọn ní láàrin oṣù mẹ́ta ó túmọ̀ sí pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni ló ti san ọ̀tàléníẹ̀ẹ́dẹ́gbẹ̀ta-ó-lé-méjì-àti-ọ̀wọ́ mẹ́jọ náírà 562.8 billion naira gẹ́gẹ́ bí owó ìrànwọ́ lórí iná ọba lórílẹ̀‐èdè Nàìjíríà. nígbà tí wọ́n máa ṣàlàyé ọ̀rọ̀ sọ wájú sí ẹni tó jẹ́ alákòóso lórí ọ̀rọ̀ ààtò àti iṣẹ́ ìwádìí ní inú àjọ NEC ọ̀mọ̀wé Yusuf Ali ló má bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ọ̀rọ̀ ó ní ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ àwọn èèyàn kàn rí mọ́ òkè sí èsè wa jìbìtì bó lówó subsidy tán san lórí iná ọba bó ló tún ṣe fò fẹ̀rẹ̀ tó di tírílíọ̀nù 2.4 náírà ó ní ọ̀rọ̀ ló bá mú kó moròdè ó ní gbogbo àwọn kan tó fà lékún ọ̀wọ́n ó ní kò rújú sáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí tí wù ọmọ o ó ní ẹ̀yin náà tọ́ka sí nǹkan ẹyọ kan lórílẹ̀-èdè Nàìjíríà tó wo oríire ò tí yàtọ̀ sí iye tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní ẹsẹ̀ yín ò lé ní ọ̀nà kejì owó náírà tí ń fojoojúmọ́ ti ń ṣubú lẹ́gbẹ̀ẹ́ owó dọ́là ó lọ́pọ̀lọpọ̀ àwọn èròjà tó sì ń lóore àti ilé òkèrè náà tí ń kó wá tó jẹ́ pé owó dọ́là náà fi rà ó ní tó ṣokùnfà rẹ̀ gan-an tí àlékún tó fi ń gbowó subsidy eléyìí tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó ń san lórí iná ọba lórílẹ̀-èdè yìí. Àjààbálẹ̀ àṣàyàn ìròyìn látinú ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa.